Orúkọ tèmi ni Olúwo Fáṣèyí Ẹgbẹ́yẹmí Abọ́rìṣàdé Fákáyọ̀dé. Tẹ́ bá ní ká wò bàbá. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, adúpẹ́ lọ́wọ́ àwọn tó bí wa. Bẹ́ẹ̀ ni a lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ private school tó jẹ́ Perfect Touch Nursery and Primary School. A lọ sí Gaskia Senior Secondary School ní Èkó. A lọ sí Polytechnic Ìbàdàn. Business Administration ọ̀nà mo ṣe níbẹ̀. Àbí ẹ̀yà bá. Àtọ̀lẹ̀dọ́lẹ̀ tèmi ẹ̀yà àdán ni. Ohun tá a jogún bá ni. Ìwọ̀n dìran tèmi iṣẹ́ àwò là ń ṣe. Mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé àtọ̀lẹ̀dọ́lẹ̀ tèmi ẹ̀yà àdán ni. Tẹ́ bá sọ fún Yorùbá pé tó bá sọ pé àtọ̀lẹ̀dọ́lẹ̀ inheritance ni. Ìwọ̀n dìran akọ abánilé akọ atúnbọ̀ọ̀ta tún lọ kọ fún ọdún 11 lọ́dọ̀ àwọn àgbà awo tí wọ́n lè fọwọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá. Nínú ẹsẹ̀ wà àti pé kí ló ṣẹlẹ̀? Lóòótọ́ kò sígbà tí mo jí lé ayé mi tínú mi ò dùn, ṣùgbọ́n kò sí bí èèyàn ṣe fẹ́ wà tínú èèyàn ṣe mẹ́fẹ́ mọ́ dùn, tínú èèyàn ò ní dùn lọ́jọ́ kan tí èèyàn ò ní yà sọ́tọ̀. Ọdún tí inú mi dùn jù láyé ni ọjọ́ tí bàbá tó bí mi gangan tí wọ́n free mi nígbà tí mo ti lọ kọ́fà, mo ti kọ́fà nílé, mo tún wá bọ́ ọ̀tà tún lọ kọ́ Ifá, mo wá padà wálé tí mo wá sọ fún wọn pé àbọ̀ yìí sá o, iṣẹ́ tẹ́ ẹ rán mi mo ti jẹ́ lájẹ yìí o, tí wọ́n wá pe àwọn babaláwo jókòó tí wọ́n fi eku, ẹja, ẹyẹ, ẹran, àádùn, ìrèké tí wọ́n fi súre fún mi pé kí n máa lọ, pé kò ní hun mi nígbà kọ̀ọ̀kan tó yẹn nínú mi dùn jù. Tí mo má dẹ̀ tí wọ́n ti jọ́ náà pé tí bàbá mi tí wọ́n fi ṣe lé mi lọ́wọ́ kọ́ ní Fáṣèyí ó yá máa lọ kò ní hun ẹ́ di sín náà ní sín náà àtúnjúbà wọn kò hun wá kí Elédùmarè kó má jẹ́ kó hun wá. Ojúmọ́ nínú àwa ń dùn, àríyá ò lópin lọ́dọ̀ títí wa. Táwa ti ń jí láàárọ̀ ọ̀sán alẹ́ inú tí wa ń dùn. Lóòótọ́ kò sí kí sánú máa wà láyé kó funfun dúdú máa wà ń bẹ̀, ṣùgbọ́n funfun dúdú yòówù tó lè wà ń bẹ̀ ipa Olódùmarè ká, ipa àgbàgbọ́ pé a nígbàgbọ́ nínú irun mọ̀lẹ̀ tá à ń sìn, a nígbàgbọ́ nínú àwọn bàbá tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ tí àwọn náà kábàámọ̀ gbà kọ̀ọ̀kan. Nígbà táwọn náà ti kábàámọ̀ àwa náà tààrà táwa náà jẹ́ olùtẹ̀lé wọn tá a lè jà kúrò nínú ẹbí ẹsẹ̀ tí wọ́n fi wá sí. Olódùmarè jẹ́ káwa náà kábàámọ̀ gbà kọ̀ọ̀kan. Gbogbo kùdìẹ̀kùdìẹ̀ yòówù tó bá jẹ́ Olódùmarè ń fi ipa rẹ̀ ó fi ń kà. Mo níyàwó tí Olódùmarè dẹ̀ fi ọmọ ta mi lọ́rẹ. Ẹ ṣeun olóòtú ṣẹ́yìn kò sí kíyàn rìn láyé kó yóò máa mẹ́. Olóyìnbó máa ń sọ kíní kan pé do not judge. Kò sí ó máa wà tó sì ẹ̀ wà ní tó ti ṣẹlẹ̀ láàrin èmi àti àwọn tá a jọ ń rìn tí wọ́n fi pé bóyá bí Ọlọ́run ṣe ń ṣe pẹ̀lú èmi táwọn ń fi ẹ̀tanú kún, ṣùgbọ́n bàtà nígbàgbọ́ a dẹ̀ ní ìrẹ̀lẹ̀ ọkàn, a ní ìtẹríba pẹ̀lú ẹ̀ gbogbo yòówù tó bá ń ṣe pẹ̀lú sùúrù. Olódùmarè ń jẹ́ kí a máa borí, kò jẹ́ kí gbogbo yòówù tó bá ń ṣe àìmọye ìgbà míì táwa fẹ́ jáde bá ti ẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀mọ́ tó bá ti ṣe déédéé dára ní kó lásìkò gbádùn. Èmi tí mo ṣiṣẹ́ déédéé tó lọ́n dẹ̀ ń dá mi láti mi dẹ̀ ya ẹni tó ń fọwọ́ mẹ́wàá jẹun táwa fẹ́ jáde ń sìn bóyá wọn wọ àǹkárá ni tẹ́mi dẹ̀ fọ́ sí aṣọ báyìí ẹ̀mọ̀ pé kò sí kí kò sínú mọ̀ sí ń bẹ̀, ṣùgbọ́n bí kò sínú ẹ̀ ṣe ń wà náà àwa nígbàgbọ́ máa tá a bá tèèyàn jẹ gbogbo ibi tó ń ṣe náà Olódùmarè ń gbé wa jẹ rí. Ṣebí tá a bá ti pé ká wò èèyàn ò lè ka ọdún náà torí nǹkan tí wọ́n bíyàn sí téèyàn ń ṣe. Tí n bá lè sọ pé nígbà tí mo ti dá dúró nísìn 2006 ni ọ̀nà mo ti dá dúró tèmi ọ̀gá ti kú ní abẹ́ òbí mi. Ṣebí nípa àmì ẹ̀yẹ yẹn òun ló pọ̀ jù. Ìwà rẹ̀ lẹ̀ṣọ́ ènìyàn, bí ènìyàn bá níwà dáadáa dandan ni pé kí àwọn olóríire ẹ̀dá kí wọ́n máa fi nǹkan àmì ẹ̀yẹ dáadáa kí wọ́n máa fi ta lọ́rẹ. Àmì ẹ̀yẹ pọ̀ tó pọ̀ tí wọ́n ti fi ta mí lọ́rẹ látara Olódùmarè, látara ìrúnmọlẹ̀. Àmì ẹ̀yẹ pọ̀ tí wọ́n ti fi ta mí lọ́rẹ.
ẹgbẹ́ tí mo dá sílẹ̀ wà tí ẹgbẹ́ tí mo dẹ̀ tún wà nínú wọn ó wà nínú ẹgbẹ́ ti tèmi ní Otuadimula Ifá Òrìṣà Congress èmi ni mo dá sílẹ̀ ojúbà ẹgbẹ́ Fúntọ́ Elérìkò èmi ni mo dá sílẹ̀ Ilédì ti tèmi gangan Òtítọ́ lójú Ẹ̀dánlékè Ìwáṣẹ̀ èmi ni mo dá sílẹ̀ nínú ẹgbẹ́ tí mo wà ní Ògbóni Àwo Mímọ́ tí mo dẹ̀ jẹ́ olórí olúwo Ògbóni títí ẹ̀ka tìlú Ọ̀yọ́ tá wà yìí ṣe rí orí ló wí ilẹ̀ ló wù ohun tí orí bá ti wí ó kéré níwájú ọmọ ènìyàn tí ẹlẹ́dàá ọba kọ ní àlewà bí tọ́lọ́ fi sí wá sí lónìí kì í ṣe mímọ̀ ṣe ènìyàn bí kì í ṣe pé ohun tá a ti kọ ìpín tá a yàn àkọsílẹ̀ tá a yàn kádàrá tá a kọ láti òde ọ̀run òun ló ń jẹ́ bá a dẹ̀ ṣe ń ṣe bí kan ò ṣe dí kan lọ́wọ́ ọlá Olódùmarè náà ni ọlá àwọn mọ̀lẹ́ ọlá àwà òun ni kò jẹ́ kí nǹkan dí kan wọn lọ́wọ́ tá a dẹ̀ ń kópa tí yẹ ká kó nínú gbogbo ẹgbẹ́ tá a wà. tá a bá ń sọ pa eléré ọmọ pọ̀ ọ̀tọ̀ ní elémèrè ọ̀tọ̀ ní emèrè ọ̀tọ̀ ní eléré ọmọ ṣe rí àwọn eléré ọmọ àwọn ni àwọn àbáwá máa ń pè ní àbíkú àwọn àbáwá máa ń pè wọ́n ní àbíkú púpọ̀ nínú wọn ayé ti di orúkúrúkú nísìn nígbà wáṣẹ̀ tí wọ́n fẹ́ lọ sílé ọkọ àbíjọ́ tí wọ́n bá ti bí wọ́n ti dá ìṣẹ̀ǹtáyé rẹ̀ lọ́jọ́ kẹta wọ́n ti mọ irú ọmọ tó bá jẹ́ ká ní pé eléré ọmọ ni wọ́n ti ní pé ẹ mú gbìyànjú báyìí fún àìmọye ti bí àwọn eléré ọmọ yìí ẹlòmíì ti bí méje ló ti kú ẹlòmíì bí mẹ́ta ẹlòmíì bí mẹ́rin ẹlòmíì bí mọ́kàndínlógún láwọn táwa gangan gbọ́njúmọ́ ọ̀hún ni àwọn tá à ń pè ní eléré ọmọ àwọn ni àbíkú kẹlẹ́dà ọ̀hún la fi máa ń túwèé pé ẹlẹ́dà kó jọ kó má ṣe wá ní àbíkú àgbà kó má ṣe wá ní àbíkú èwe àtàbíkú àgbà àtàbíkú èwe kò sóhun tó dá ń bẹ̀ torí àtúnyẹ pé ó ronú fún odidi oṣù mẹ́sàn-án ó ń ta mí ó ń ro mí ó wọ́ sókè ó wọ́ sísàlẹ̀ kó wá bímọ tán kọmọ náà padà kì í sóhun tó dáa àbí ọmọ tó yẹ kó ti wá parí iléèwé gíga tó ti gbàmì ẹ̀yẹ tó pọ̀ kó wá tó àsìkò tó yẹ kó máa ṣe fóbìjà bó ti ń ṣe fóbìjẹ kó wá fò sánlẹ̀ kó kú kì í ṣe ohun tó dáa àfi máa ń fi sínú ìwúwe pé ẹlẹ́dàá kó má ṣe wá lábìkú àgbà kó má ṣe wá ní àbíkú ìwé. ẹ ṣe sá ẹ sọ nínú ọ̀rọ̀ yín pé a ní ìlémèrè a ní emèrè àti ẹlẹ́kẹta ǹjẹ́ ẹ lè sọ fún wa báwo la ṣe lè dá àwọn ọmọ yìí mọ̀ yàtọ̀ síra wọn àti pé pàápàá gangan kí emèrè yẹn gangan báwo ni a ṣe lè dá wọn mọ̀. ṣe rí àwọn emèrè tá à ń sọ yìí gbogbo wa pátápátá ní emèrè gbogbo wa pátápátá èbúrú la máa ń pè wọ́n àwọn ní olubi wa wọ́n tẹ̀lé wa wá látòdì ọ̀run ni olubi tẹ̀lé rí yẹn sin tó bá ti lọ sin wọ́n á máa tẹ̀lé wa káàkiri àgbáyé ni bá a sùn wọ́n bá wa sùn bá a jí wọ́n bá wa jí bí ẹ̀dá bá kú láyé sìn tí ò bá tí ì dé bí olubi ẹ̀ ìyẹn èbúrú láyé láì kò lè lòdì ọ̀run kò lè lọ sùn láyé ọlọ́fin àwọn bàbá wọn ń gbà wá nímọ̀ràn wípé tí ẹ bá bímọ ibi tẹ́ bá fẹ́ sin olubi ẹ̀ sí ẹ jẹ́ pé kó jẹ́ pé ibi tó tutù ibi tó bá tutù tó tutù dódódó wọn làwọn máa ń sin ibi sí àwọn kan tá a fi ń sin ibi ó pọ̀ bí nǹkan oyin epo ẹ̀rọ ìgbín omi tútù ẹ fi síbi tó bá tutù ilé ayé ọmọ náà àmọ́ tutù ni tá bá ń sọ pa emèrè gbogbo wa pátápátá lẹ́lẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ pátápátá ni gbogbo wa wọ́n lẹ́yìn tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè ní lọ́run bí mi ṣe wà ń sìn ẹlẹ́gbẹ́ lèmi náà ẹgbẹ́ tèmi ní sí Elérìkò ni òun ni ọba ẹgbẹ́ lóde ayé àti ní òde ọ̀run ẹgbẹ́ Ìyálóde wà Láṣọ̀dù Fúnjó wà Elékò wà Pọ́ṣípọ̀ Aláwàgbó wà Pọ́ṣípọ̀ nìyẹn ní jàǹtìrẹ rẹ pé oníkálukú ló ní ipò àti ipa tí wọ́n ń kó jọ lóde ìṣàlàyé for example nsìn ẹgbẹ́ ti tèmi nsìn Èjòlá wa
ìran ti wá ọmọ èrè lápá ni wá ọmọ láńlọ́ka ọláńlérè olúmọ̀mí ọmọ abíjẹ ìjọ kọlọkọlọ tí pákínì ládìyẹ jẹ ìran ìjò làwa ẹgbẹ́ kan nìyẹn mi ò dẹ̀ tí wàá rí irun mọlẹ̀ tí ò bá elérí kò ṣe torí tẹ bá rí Yẹmọ Johnson ẹ máa rí ejò náà lára ẹ máa bí wọn ṣe máa lọ́nì bí Ṣàngó náà bá fẹ́ jà ń sìn náà á lọ bá dragon ni tó máa ń pọ iná ejò ni àti bẹ́ẹ̀ ni bí Ọ̀rúnmìlà náà ń sìn tó bá ń kí Ọ̀rúnmìlà ń sìn wọn á máa kí Ọ̀rúnmìlà mọ ọmọ èrè lápá ọmọ erin tí ń fọn ní kíkan bẹ́ẹ̀ gbogbo wa pátápátá ọ̀hún ni ẹlẹ́gbẹ́ ó ṣe pàtàkì gan kíyàn mójútó ẹgbẹ́ ẹ ṣeun lójú. Ọ̀rúnmìlà tá à ń sọ yìí òjíṣẹ́ ni òjíṣẹ́ Elédùmarè òun ni saviour àkọ́kọ́ ní àgbáyé kí Olódùmarè kó tó máa rán àwọn saviour yòókù wá Ọ̀rúnmìlà ni alágbàwí ayé Ọ̀rúnmìlà ni mo lè sọ pé tí èèyàn bá ń wá nǹkan láyé òun ni ìrìn àjò ayé ẹ̀dá làwọn àbáwá bá ń sọ pé gbogbo ẹni tó bá ti tẹfá ó ti parí ẹbọra ẹ lè lọ Jerusalem ń sìn kó sọ fún yín pé kẹ́ mọ́ jẹ ilá mọ́ wọn ní sọ fún yín pé ìpín ayé yín lélẹ́yìí ẹ lọ ṣe tọ̀ lásán bẹ́ẹ̀ ni likewise ẹ lè lọ Mẹ́kà náà kí wọ́n sọ fún yín pa ìrìn àjò ayé yín èèyàn lọ ṣe tọ̀ níbẹ̀ ni ṣùgbọ́n tí èèyàn bá tẹfá nípasẹ̀ Ọ̀rúnmìlà èèyàn máa mọ ìpín ayé rẹ̀ ẹni tí òbí ẹ kó máa jẹ ilá tó dẹ̀ ń jẹ ilá ìrìn àjò ayé rẹ̀ á máa dùn sí agbọ̀dọ̀ kó ń bàjẹ́ bí àwọn olómi tútù ń sìn tí ògbọ́dọ̀ máa lo nǹkan gbóná tó dẹ̀ pé nǹkan gbóná tó bá ti gbé indomie kalẹ̀ látòrí gáàsì báyìí á máa bù sẹ́nu ni sẹ́mi pé nǹkan mọ̀ dáa fún ni káàgbọ̀dọ̀ yẹ kó ń bàjẹ́ fún Ọ̀rúnmìlà ni atáyé ṣe atáyé rọ bí agogo ó máa ń tún gbogbo tó bá kù díẹ̀ káàtó ṣe òjíṣẹ́ ńlá ni Ọ̀rúnmìlà tí wọn lóòtú Ọ̀rúnmìlà tá à ń sọ yẹn òjíṣẹ́ ni Ifá tí ẹmẹ́nubà yẹn ohùn ẹnu Olódùmarè ni ohùn tí Elédùmarè ń sọ òun ni Ifá Ọ̀rúnmìlà dẹ̀ ni òjíṣẹ́ tó gbọ́ Olódùmarè ni Ọ̀rúnmìlà fún ní àṣẹ pé kó máa lọ sóde ìṣàlàyé kó máa fi ohùn ẹnu Olódùmarè tó jẹ́ Ifá onú kó lọ máa fi tún ilé ayé ṣe bí òde ìbíní bá ń bàjẹ́ ń sìn wọn ní ẹmọ́ṣẹ́ sí Ọ̀rúnmìlà kó wá bá wa dá Ifá tí wọ́n mìíní ni wípé ká gbọ́ ohùn Olódùmarè kí ni kọ́lọ́fín tó ń da òde ìbíní rú bí òtúfẹ́ bá bàjẹ́ bí ilé ayé bá dojú rú wọn á ránṣẹ́ sí Ọ̀rúnmìlà ni pé kí Ọ̀rúnmìlà kó wá o kó wá bá wọn tún ilé ayé ṣe ọ̀hún ni òjíṣẹ́ ni Ọ̀rúnmìlà Ifá ohùn ẹnu Olódùmarè ni ẹ̀sìn olóòtú ṣe rí òfúlẹ̀ ní òfúlẹ̀ lórí olóyè ìrù wọ́n bí wa mọ́ oyè ni oyè kún bí gangan lórúkọ oyè ti tèmi nídìílé wa èmi ni Olúwin Ọbàtálá àti ilé tí wọ́n ti bí mi nílé Ọlọ́ta nílùú Ìbàdàn èmi ni ààrẹ Òtú Àdìmúlà èmi ni ààrẹ Eléwíkò àgbáyé èmi náà ni ààrẹ ẹgbẹ́ olómi tútù Ọmọta omi nílùú Ìbẹ̀jú èmi náà ni olórí olúwo Ògbóni Awo mímọ́ ti ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀bá Ọ̀dàn Ìbàdàn Òjé Ìgósùn ni wọ́n ti bí mi lọ́mọ ọmọ agboolé Ọlọ́ta ọ̀hún ni mí ní Òjé Ìgósùn àwa ni wọ́n mọ̀ ń kì ní ọmọ anímùlẹ̀mọ́ ọmọ lèmúlera ọmọ ẹlẹ́bọ ní jorí ẹran ọmọ mọ̀jẹ̀sí Olúpọ̀nà ọmọ sàásàgbọ̀n ọmọ àdùngbẹ̀dùngbẹ̀ lóògùn bàbá rẹ̀ ń bọ̀ fá lọ́wọ́ òjò ń rọ̀ ọmọ olúgbọ́n sáàkín bí wọ́n ṣe mọ́ ń kì wá nìyẹn wọ́n á tún mọ́ kì wá ní ayége tó lọ sójì òjé ìpín tuntun ni mí ọmọ awọ́ tí wẹ̀ bí òjò òjé kì í jẹ̀gà bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ jòwó fún
àwa ní Pítìọlá ọmọ apàjá fún wọn láwo jẹ oríkì pọ̀ torí bí tá a ti sẹ̀wá ó pọ̀ kó rí yín má bàa máa. àbí tó tẹ̀lú Ìbàdàn ọ̀sẹ̀ méjì ló tẹ ìlú Ìbàdàn dúró bá ṣe mọ̀ wípé gbogbo ìlú pátápátá òun ló fi máa ń dùn mí fún àwọn ẹlẹ́sìn wa àwọn èèyàn wa tí wọ́n mú ẹ̀sìn yòókù ní ọ̀kúnkúndùn ẹ lè dé ìlú kan sìn kó sọ pé Jésù ló tẹ̀bẹ̀ Muhammed ló tẹ̀bẹ̀ kankan Ifá òun ló tẹ̀bẹ̀ ìlú Òṣogbo ń sìn ìdí àmì ìlẹ̀kẹ̀ ló tẹ ìlú Òṣogbo Èkó ó ní odù tó tẹ òun Ìlọrin ní odù tó tẹ òun Ìbàdàn ọ̀sẹ̀ méjì òun ló tẹ ìlú Ìbàdàn odù Ifá tó tẹ ìlú Ìbàdàn òun ní ọ̀sẹ̀ méjì kódà a sì wà nínú ọdún ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń ṣe lọ́wọ́ à ń ṣe ọdún ọ̀sẹ̀ méjì ọjọ́ mẹ́rìndínlógún ló fi máa ń ṣe a ti bẹ̀rẹ̀ láti ọ̀hún tó lọ àjò lọ sí ìdí ọ̀sẹ̀ méjì alagogo alọsọbí ndí ọ̀sẹ̀ méjì tó tẹ̀lú Ìbàdàn dúró àti bẹ̀ a máa dé lọ sílé ọba àti bẹ̀ a lọ sáàfin tó bá dijọ́ kejì ọba máa gba àlejò ní ààfin ní ọjà àbá gbogbo wa máa sùn yẹ̀rẹ̀ ńbẹ elégún máa sùn ọlọ́ya máa wá oníṣàngó oníbáyán ni àwa ẹlẹ́gbẹ́ náà olóògbó ni onírúnmọlẹ̀ lọ́tún lósì gbogbo wọn ni wọ́n á wá tí wọ́n máa wá ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí olóríṣà nílùú tí ọ̀sẹ̀ méjì tó tẹ̀. ẹ ṣé bàbá wa. bí ọ̀sẹ̀ méjì pọ̀ ọ́ bá a ṣe mọ̀ wípé kì í ṣe ọ̀sẹ̀ méjì gangan ló tẹ̀lú Ìbàdàn tẹ́lẹ̀ òun ni ó ní odù tó tẹ ìlú Ìbàdàn tẹ́lẹ̀ ṣùgbọ́n kì í ṣe nǹkan tá a lè mọ̀ yànnà lórí afẹ́fẹ́ ọ̀la fi máa ń sọ fún èèyàn mi pé taba ń ṣe fẹ́ lò míì a máa ń sọ fún wọn pé kí wọ́n yé ṣe àfibíṣu olóore Àtẹ̀ká ló tẹ ìlú Ìbàdàn ló ń ṣe fá fún Àtẹ̀ká òun ló ń ṣe fá fún Lágelú tó jẹ́ bàbá Ìbàdàn tó tẹ ìlú Ìbàdàn dúró ṣùgbọ́n àwọn àṣemáṣe kọ̀ọ̀kan táwọn ọmọ Lágelú ṣe nígbà wáṣẹ̀ òun ló mú kí ọ̀sẹ̀ méjì wá tẹ ìlú Ìbàdàn dúró ní Àtẹ̀ká fífa lé Lágelú lọ́wọ́ pé kí wọ́n bóun tẹ ṣefá fún Lágelú nílùú Ìbàdàn àtìgbà tí ọ̀sẹ̀ méjì ti tẹ ìlú Ìbàdàn ikú ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ ènìyàn fọ̀hún bí ọmọ ènìyàn ọkùnrin olùbúlẹ̀ bẹ̀ wọ́n dìde ẹ̀sìn ọba ń jẹ kó pẹ́. ẹ ṣeun bàbá wa. ìwọ̀n lóòtú ṣe rí bí èmi ṣe wà yìí ẹ̀sìn tèmi gbà kò fi ààyè fún discrimination ìwà ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn tèmi ò gbà kò síbi tí èmi ò kí ń lọ tó bá ti jẹ́ pé ọ̀nà tó tọ̀nà ní o tí wọ́n ní ti tí wọ́n lè fi àbùkù kàn mí kí ló dé Olódùmarè ló dá gbogbo wa sílẹ̀ wọn láwọn èèyàn tó jẹ́ pé àáfàá ni wọ́n tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tèmi wọn láwọn tó jẹ́ wòlíì wọn láwọn tó jẹ́ pásítọ̀ tó bá jẹ́ pé ọ̀nà tó tọ̀nà àwọn ni tó bá jẹ́ pé tó tọ̀nà à ń lọ ṣùgbọ́n tí ò bá ti tọ̀nà àwa ò kí ń lọ ọbẹ̀. ẹ ṣeun bàbá wa. eégún ni mí ọ̀jẹ̀ ló bí mi ọ̀jẹ̀ ló wò mí dàgbà ọ̀jẹ̀ ló tọ́ oyin epo sí mi lẹ́nu eléégún ni wá ilé mọ̀jágbà eégún bàbá wa a sì ẹ̀ ní eégún tó pọ̀ ni ní ilẹ̀ Ìbàdàn yìí tọwọ́ tẹnu kọ́ ní agboolé wa tẹ́yìn bá lọ béèrè lọ́wọ́ àwọn àgbà tí wọ́n mọ ìtàn dáadáa ní ilẹ̀ Ìbàdàn ilé ọlọ́ta jẹ́ ilé tí wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe jù tí wọ́n ní eégún tá bá fẹ́ ṣe ọdún eégún wa gan àfi bí ẹni wípé wọ́n wá ṣe iléyá oríṣiríṣi eégún torí ká ńlá ni ilé ọlọ́ta tá à ń dakọ̀ eégún ti tèmi mo ní owó lẹ́wà a ní eégún ọlá ìlú àwọn ọmọ mi dẹ̀ ń gbé tí wọ́n ń ṣojúṣe wọn. ǹjẹ́ ó nígbà tí. olóòtú bá ṣe mọ̀ wípé ògógó kì í jáde nígbàkigbà ó ti ní àsìkò tí eégún gbọ́dọ̀ jáde pàápàá jùlọ ní ìlú tíyàn bá ń gbé oṣù kẹfà là máa ń ṣe ọdún eégún Anyẹlẹ nílùú Ìbàdàn oṣù kẹfà ní eégún máa ń jáde tó dẹ̀ ti ní ọjọ́ tí eégún oníkálukú tí wọ́n á jáde
tí wọ́n á sú ọlẹ̀, wọ́n á dín àkàrà ẹ̀kọ, wọ́n á ṣe ń jẹ, wọ́n á bẹ́ àgàn máa jáde, ọ̀pá náà máa jáde, wọ́n á gbé ètùtù jáde kí eégún tó jáde. Tó gbọ́dọ̀ síwájú nìyẹn kí eégún tó jáde. Àìmọye ò mọ nǹkan tá à ń sọ yìí nítorí pé kí ni púpọ̀ nú àwọn èèyàn wọn à mọ deep kúlẹ̀kúlẹ̀ nǹkan tá à ń sọ nípa yìí. Àìmọye èèyàn wọn mọ̀ ń pa ẹ̀. Kí eégún tó jáde náà ni kí wọ́n bẹ́ àgàn lá síwájú. Tágàn bá síwájú ọ̀pá máa tẹ̀lé, wọ́n á fi kó gbogbo jẹgbọ̀njẹgbọ̀n lọ. Ọdún tá a fẹ́ ṣe yìí o kíwájú ẹ̀ dá o bàbá o, egúngún àbàlá àgọ̀gbálẹ̀ àwa ọ̀hún kìkì kíwájú ẹ̀ dá fún wa o. Ọdún eégún tá a fẹ́ wọ̀ yìí o kíwájú ẹ̀ dá kẹ́yìn ọ̀sùn o, kínú ọdún kó mọ̀ jù wa oníkálukú máa súre, wọ́n á ṣàdúrà, wọ́n á ṣègbà, wọ́n á ṣàwò, ọlọ́pàá wọn á jáde, eégún máa ṣe wá ní àǹfààní àti jáde. Ẹ ṣe mọ̀ lára. Ǹjẹ́ rí ìbáṣepọ̀ tó wà láàrin wa ó pọ̀. Ìbáṣepọ̀ gbọ́dọ̀ wà láàrin babaláwo méjì nítorí fún àpẹẹrẹ nísìn àwọn bàbá wa agboolé nìbàdàn yìí ẹbí ni wá. Bí àwa fún àpẹẹrẹ nísìn àwa àti àwọn Oyèdélé ní Ìtàbálẹ̀ ẹbí ni wá, ará ni wá, ọ̀rẹ́ tó ti di ẹbí tó ti di ará ni wá. Ọdún fara máa ń papọ̀ ni. Àwọn lè ṣe ọdún ní àná káwọn bàbá wa ti wá ṣọdún lónìí, wọ́n ti fi dá ọ̀rẹ́, wọ́n ti fi di ọ̀rẹ́ ẹbí. Ẹ̀yin òkè wa ẹjá lọ bá àwọn ẹbí Fákáyọ̀dé ní ilé ọlọ́ta, ẹjá lọ bá jẹun, kájọ bá jẹ àsè. Ká tún wá sọ́dọ̀ àwọn Oyèdélé náà, ká tún wá bá wọn ṣe àsè. Bàbá ń tẹfá nísìn ní ẹ̀rọ ká pè wọ́n, báwọn náà bá ń tẹfá ẹ̀rọ ká pè àwa náà. So ìbáṣepọ̀ yẹn ó jẹ́ kí àárín wa kó dán mọ́, ó jẹ́ kí àárín wa kó gún régé. Ẹ ṣeun bàbá wa, ẹ kú àtàrà. Bàbá wa, ǹjẹ́ gbogbo babaláwo ní aláwo? Ọ̀tọ̀ ní babaláwo, ọ̀tọ̀ ní aláwo, ọ̀tọ̀ ní adáhunṣe, ọ̀tọ̀ ní oníṣègùn. Bí mo ṣe kéré tó yìí tí mo jẹ́ babaláwo, tá bá rí adáhunṣe tó ti wọ 50 years tó wọ 70, bàbá rẹ̀ ni mò ń ṣe. Ó gbọ́dọ̀ fi ọ̀wọ̀ yẹn wọ̀ mí torí babaláwo lèmi. Èmi ò kí ń ṣe awo, èmi ò kí ń ṣe adáhunṣe, mi ò kí ń ṣe oníṣègùn. Babaláwo tó ń dá ifá, tó ń dá ọ̀pẹ̀lẹ̀, òun ni èmi. Ẹ ṣe bàbá wa. Nínú ìwọ̀n lóòtú èmi ò kí ń ṣe adáhunṣe. Àwọn tó ń pè ní adáhunṣe ni wípé wọ́n rí ìwé bàbá wọn, àkáǹtì bàbá wọn tí wọ́n gbé, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ máa wo iṣẹ́ ibẹ̀ tí wọ́n kọ́ ń pa ẹ̀, ọ̀tọ̀ làwọn yẹn. Tá bá ń sọ̀rọ̀ nípa àwọn oníṣègùn, àwọn tí wọ́n lọ kọ́ nípa tewétegbò, àwọn ò lè máa ń pa babaláwo. Àwọn tá bá ń sọ nípa tèmi ń sìn, ó ní iye ọdún tí mo fi kọ́ ifá, ó ní iye ọdún tí mo fi sí ọ̀pẹ̀lẹ̀, ó ní iye ọdún kí n tó ká ọpọ́n kan, kí n tó ká ìkejì, ó ní iye ọdún kí n tó mọ ìbò dì, kí n tó mọ ìbò gbà, ó ní iye ọdún tí mo kọ́kọ́ fi kọ́ bí wọ́n ṣe ń wẹ̀ bọ, bí wọ́n ṣe ń ṣe ètùtù, bá a ṣe ń gbàyàn lẹ̀, ó ní iye ọdún. Èyàn wá lè fi wé. Bẹ́ẹ̀ tó ní PhD ni kẹ́ ẹ mọ́ fi wé ẹni tó ní NCA lásán tẹ́ wípé ó ju àwọn lọ. Ọ̀hún ni. Ẹ ṣe bàbá. Ẹ fẹ́ ṣe èyàn ò lè ṣe, èyàn ò lè fo ìpele kọ̀ọ̀kan. Torí bí èyàn bá fò ayọ̀ lẹ̀ fún. Ìwọ tó kọ́kọ́ sí ọ̀pẹ̀lẹ̀ àti bí ọ̀pẹ̀lẹ̀ ṣíṣí ni wọ́n á ti bẹ̀rẹ̀. Bàtó bá ṣí ọ̀pẹ̀lẹ̀ tó ti mọ ìbò gbà, wàá mọ ẹni kó o mọ bó ṣe ń gba ìbò. Nígbà tó bá gba ìbò tán, wàá pàdé òfin méjì. Nígbà tó bá pàdé òfin méjì tán tó ti mọ gbóbà, tó tún mọ bó ṣe ń béèrè pé ìwọ fá lóòótọ́ o, kí n mọ lọ bíbá ìwájú ẹ̀dá ìyẹn sọ tó ti mọ̀ àti bẹ̀ wàá mọ kọ́ bí wọ́n ṣe ń kọ́ ẹyọ. Àti bí ẹyọ wàá mọ kí èjì ògbè. Ó yẹ ẹsẹ̀ mẹ́ta, mẹ́rin, mẹ́fà bá ní ọpọlọ ẹ̀ bá gbé. Àti bẹ̀ 256 òun ni odù ifá. Ṣẹ́mi kò ṣeé fò. For example, tẹ bá dá ifá lẹ́sìn, kò tíì sí wípé
assurance kan pé ojú kan ló máa wù ibi tó yẹ kí babaláwo gbọ́dọ̀ fi wà tó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kí ni Yorùbá dángájíá torí àìmọye ìgbà ní babaláwo ní àwọn èèyàn máa gbéyàwó ẹ bá bá dáfá báyìí àìmọye òdùfá ibo tẹ́ gbà lásán gan ti sọ nǹkan tí ẹni náà bá wá fún yín mo dáfá fún yàn kan ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn adá àwọn rin ọlọ́gbọ́n àwọn rin wèrèwé ìpàṣẹ lásán gangan ti ń sọ wípé èèyàn kan nìyẹn tí gangan tó fẹ́ sọ nígbà tá a kìfá tán wọn ní ká má kìfá mọ́ fa ti já ifá pé lóòótọ́ ni èèyàn kan nìyẹn o àmọ́ ó di ló ń ṣe o ṣẹ́yìn pé fájá náà nígbà téèyàn ò bá wá kọ́ ifá débi tó yẹ kó kọ́ dé bóòlù ṣe fẹ́ tayọ ìpele tó kò sí tayọ ní ọ̀tọ̀ tún ni pé ẹ kọ́ fá tán ẹ tún máa kọ́ àkóṣe torí nígbà tẹ́ bá kọ́ fá tán tẹ́ bá kọ́ eyọ tán ẹ tún máa kọ́ àkóṣe àwọn tí ẹ̀dọ̀ ń dùn àwọn tó rí fọ́ àwọn tó ju ọmọ ń pọ́n àwọn tí wọ́n lórí ọkọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ́fí máa ń pe babaláwo ní atórí ẹni tí ò tú wọn sí oríkì Ọ̀rúnmìlà làwọn babaláwo ń jẹ́ torí Ọ̀rúnmìlà ní atórí ẹni tí ò tú wọn sí. nígbà tẹ́ ń dáhùn ìbéèrè ẹ mẹ́nu bà odù Ifá kí ni odù Ifá. odù Ifá yẹn là ń sọ wípé ẹsẹ̀ verse nínú odù bí Bible àti Quran bó ṣe ní verse ti wọn náà ní Ọ̀rúnmìlà ló kọ verse Ifá ohun ẹnu Olódùmarè ló kọ fún àwa náà èèyàn dẹ̀ lè wá fi wé títí Bible àbí Quran nínú ẹsẹ̀ kan tó jẹ́ ìjì ògbè ẹlòmíì mọ 50 ẹlòmíì mọ 20 ẹlòmíì mọ 70 100 wà mí àwọn adúrókogún àwọn abẹ̀rẹ̀ kọgbọ̀n àwọn alóṣòkè 50 wọ́n wà nínú Ifá nínú babaláwo. Bàbá wa ǹjẹ́ tí èèyàn bá fẹ́ wọ inú iṣẹ́ yìí ìjọ ní àwọn ìgbésẹ̀ tí ó gbọ́dọ̀ gbé. ẹ ṣeun olóòtú dandan nìyẹn èèyàn gbọ́dọ̀ ní nǹkan tó yẹ kó ọkọ̀ ṣe alákọ̀ọ́kọ́ náà àkọ́kọ́ a máa mọ ibi tó ti wá ilé tí wọ́n ti bí irú èèyàn wo ni wọ́n bí irú èèyàn wo gangan lòun gangan jẹ́ fún ara ẹ̀ torí iṣẹ́ Ifá kìí ṣe ń jẹ́ tí èèyàn kéèyàn kàn lè mọ̀ sí tàbí kéèyàn kàn lè gba àyàn ní ọmọ awo ńgbàkúgbà fẹ́ bá gbọ́ ọmọ awo tán dandan ní kẹ́ ẹ fi ìbò lé ìwọ́ fáwo ọmọ awo tó fún mi yìí o ó fún mi wájú ẹ̀dá ẹ̀yìn ẹ̀sùn kò sọ mí lẹ́nu wájú ẹ̀dá ẹ̀yìn ẹ̀sùn fún mi èmi náà kábàámọ̀ òun náà kábàámọ̀ ẹ̀kọ́ tó wá kọ́ ọkọ̀ yege èmi náà lè lẹ́nu ọpẹ́ lórí ẹ̀ kì í sọ tíyẹn kàn kù gìrì tàbí kíyẹn kàn wọnú ẹ̀sìn iṣẹ́ Ifá bẹ́ẹ̀ náà ó ti ní ètò tíyẹn gbọ́dọ̀. ẹ ṣeun bàbá wa ẹ jẹ́ kí n fi eléyìí kí n fi ká gba gbogbo ìbéèrè mi láti àtàrọ ǹjẹ́ ó ní ẹ̀jẹ̀ ìyípadà kí n sọ báyìí ìgbà tẹ́ ẹ ṣe anything tó yẹ pé ẹ ní òde láti lọ ẹ dẹ̀ ní àlejò tó wá dífá lọ́wọ́ yín ǹjẹ́ ó ní nǹkan míì tẹ́ máa ń ṣe àbí full time. ẹ ṣeun ṣe rí iṣẹ́ Ifá ẹni tó bá ti gbà fún mọ̀lẹ̀ àwọn ní ìwòrì ọ̀bẹ rẹ̀ ta ní jẹ́ fojú ẹ̀ dúró oko àwọn olóko àlódò iṣẹ́ mọ̀lẹ̀ làwọn ń ṣe àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ìmọ̀lẹ̀ ń dá wa láàrin ayọ̀ iṣẹ́ mọ̀lẹ̀ tó wá jẹ gbogbo ohun tó Olódùmarè ní ká mọ̀ dà tá à ń dà tá a tún máa dà lọ́nà inú iṣẹ́ mọ̀lẹ̀ yìí náà ni. ẹ ṣeun bàbá wa ǹjẹ́ lè fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń bọ̀ lẹ́yìn ǹjẹ́ lè fún wa ní ìmọ̀ràn ní ṣókí. àmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ langba tí wọ́n ń bọ̀ lẹ́yìn ni wípé ká jẹ́ olóòtítọ́ ká má ya ọ̀dàlẹ̀ òtítọ́ ṣe pàtàkì
bíyàn bá olóòótọ́ kì í lẹ́ni lójú àwọn ìkà ṣùgbọ́n tí yàn bá lóòótọ́ wọ́n ní aṣíwètè kò ní kọjá lé o àwọn ìran arìngbẹ̀ rẹ̀ àwọn lámúyèdélé kò ní sùn sọ́nà ẹ jẹ́ ká ní òótọ́ ọgbọ́n nǹkan tí olóòótọ́ bá fi òótọ́ kó jọ irú nǹkan bẹ́ẹ̀ ló máa ń last ládi ọjọ́ alẹ́ tí ìran dín ìran ọmọ tí wọ́n á tún máa jẹ́ títí ayé ayé tí kì í parẹ́ ṣùgbọ́n tí ẹni tó bá ń pa irọ́ kó fi gbogbo inú ilé ayé tó kó fi kókò jọ ọjọ́ wọ́n nílé tá a fi tọ́mọ ni ìrì ní òwò dànù púpọ̀ nínú àwọn ọ̀dọ́ ọ̀sìn púpọ̀ nínú wọn ò ní òótọ́ mọ́ ọmọ awo ti ń da ọ̀gá rẹ̀ ọmọ awo gan ti ń dọ̀bù kọ́ọ̀sì ọ̀gá mélòó tá a fẹ́ sọ ń bẹ̀ ẹ jẹ́ ká ní òótọ́ ká dẹ̀ ní ìfọkànsìn ìfọkànjìn bí yàn bá ní ìfọkànjìn tó nífọkànsìn Olódùmarè á dá láàrin ayọ̀ nítorí tí yàn bá gùn kan náà kọ́ lèyàn mọ́ kan ọ̀run káwọn ọ̀dọ́ ọ̀sìn ọ̀dọ́ lèmi náà kí wọ́n ní sùúrù táwa níyì la fi débi tá a dé tá a dẹ̀ nígbàgbọ́ wípé kò ní takú síbẹ̀ a tún mọ̀ lọ ni nínú ìfọkànbalẹ̀ ọ̀dọ́ púpọ̀ náà àwọn ọ̀dọ́ ọ̀sìn wọn fẹ́ ní sùúrù mọ́ aṣíwájú wọn ni wọ́n wò wọn wo àwọn tí wọ́n wà lẹ́yìn àwọn tí wọ́n tó wọn ẹ jẹ́ kí wọ́n ní sùúrù kí wọ́n dẹ̀ kọjú mẹ́kọ̀ọ́ wọn kọjú mẹ́kọ̀ọ́ Olódùmarè abá ògbó wa ṣe o. ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa lẹ́ẹ̀kan sí? tó orúkọ tèmi ni Olúwo Fáṣèyí Abọ́rìṣàdé Ẹgbẹ́yẹmí Fákáyọ̀dé tí mo jẹ́ olórí Olúwo Ògbóni awo mímọ́ títí ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ olómi tútù ọmọta omi èmi náà ni ààrẹ Òtú Àdìmúlà èmi náà ní pákan náà tún ní ààrẹ ẹgbẹ́ eléríkò àgbáyé ẹ ṣeun olóòtú.